ẹ káàárọ̀ ẹ káàsán gbogbo àkókò tẹ́ bá ti rí fídíò yẹn dákun torí Ọlọ́run ẹ dákun ẹ bá wa share ẹ bá wa comment ẹ bá wa share káàkiri àgbáyé ṣẹ́rí èlò tí ń ṣẹlẹ̀ báyìí ọlọ́màjà arógun gbogbo Ìbàràpá lápapọ̀ Ìbàràpá East Ìbàràpá North ní Ìbàràpá West ẹ dákun ẹ bá wa share káàkiri èlò tí ń ṣẹlẹ̀ báyìí ẹ dákun ẹ jẹ́ kí gọ́fìmẹ̀ntì wa bá wa sọ nǹkan tó máa ṣẹlẹ̀ kó bá wa solve problem yìí o èlò tí ń ṣẹlẹ̀ báyìí kódà bí mo ṣe wà mí mo hùn bọ́ yàtọ̀ sóhun báńgà nǹkan tó ṣẹlẹ̀ bọ́júmọ́ yìí ó pọ̀ ẹ dákun torí Ọlọ́run ilẹ̀ tó wà ní along Èrúwà road tí wọ́n nílẹ̀ ìjọba ni ẹ dákun ẹ bá wa wá nǹkan ṣe sí ibẹ̀ náà fi ń rúgbó wá síbí báyìí ẹ dákun ẹ jẹ́ ká bá wa wá nǹkan ṣe jẹ́ ká bá ara sọ̀rọ̀ èlò tí ń ṣẹlẹ̀ ẹni tó jọmọ ìlú àti ẹni tí ò jọmọ ìlú ẹ wo a safe mọ́ o a safe mọ́ báyìí ẹ dákun ẹ jẹ́ ká wá nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ bá wa wá nǹkan ṣe sí o ẹ bá wa wá nǹkan ṣe sí o èlò tí ń ṣẹlẹ̀ báyìí o nǹkan tí ń ṣẹlẹ̀ ń gbòòrò báyìí ẹ bá wá nǹkan ṣe sí mọ́júmọ́ ìní a lè sùn ẹ rójú bó ṣe pọ́n a lè sùn o a lè sùn mọ́júmọ́ ní láti bí 8 ló ti bẹ̀rẹ̀ nílùú Làlátẹ̀ ẹ dákun ẹ̀yin ìjọba wa ẹ bá wá nǹkan ṣe sí ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin civil defence ago ranger ẹ̀yin àmọ̀tẹ́kùn ẹ dákun ẹ dìde o ẹ dákun ẹ dìde wọ́n sì wà báyìí wọ́n sì wà nínú ìlú báyìí wọ́n ti mọ gbogbo àlùdí àpàdé inú ìlú ẹ dákun ẹ jẹ́ ká wá nǹkan ṣe sí o nǹkan tí ń ṣẹlẹ̀ gan báyìí ẹ dákun ẹ jẹ́ ká wá nǹkan ṣe sí o ẹ bá wá nǹkan láti last week ni wọ́n ti ló ti ń rúgbó bọ̀ lérú wa àwọn ò believe bọ ní ti reality ni o kì í ṣeré mọ́ o kì í ṣeré mọ́ o ẹ ṣí à fídíò yìí ẹ ṣí à ẹ dákun ẹ bá wa ṣí ẹ káàkiri ẹ jẹ́ everybody rí nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí ẹni tí wọ́n yìnbọn fún ẹni tí wọ́n fa ní sẹ̀ǹda ẹ dákun o ẹ bá wa àkànṣe sí lọ́ọ̀ tí ń ṣẹlẹ̀ báyìí eléyìí kì í ṣeré mọ́ o àwọn ọmọ Nàìjíríà rẹ̀ bàjẹ́ gbogbo nǹkan la máa ń sọ di eré la máa ń sọ gbogbo nǹkan di ní ìsẹ́ mo máa fi cash boost ní nǹkan tó máa pẹ́ ká ṣe ká wá nǹkan ṣe sí ká wá solution sí nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀ ní wa eré la máa sọ di ní online eré la máa sọ di eléyìí kì í ṣeré mọ́ bandits ti wọnú ìlú báyìí bandits ti wọnú ìlú báyìí àwọn èèyàn try lálẹ́ àná o àgbà gbogbo yín pátá kí ẹ̀yin ọdẹ ẹ̀yin ọmọ ìlú gbogbo yín pátá kí fún iṣẹ́ tẹ́ ṣe takuntakun lánàá bọ̀ọ̀nà Èrúwà sọ́nà Làlátẹ̀ ẹ dákun ó ń fẹ́ àmójútó ẹ dákun ẹ jẹ́ ká wá nǹkan ṣe sí Làlátẹ̀ Èrúwà ó ti wà nínú danger báyìí wàhálà tí ń ṣẹlẹ̀ báyìí ẹ dákun ẹ bá wa share fídíò yẹn bá wa wá nǹkan ṣe sí o ìkọ́ tí ń ṣẹlẹ̀ báyìí o tó bá lò léèyàn Làlátẹ̀ tó bá lò léèyàn l'Èrúwà fámìlì ẹ̀kọ́ ó ṣà máa wà níbí ọmọ ẹ̀ máa wà níbí típa ọmọ ẹ̀kọ́ lè wà níbi tó ń skul ẹ dákun o ẹ bá wa nǹkan ṣe sí o ọ̀nà yìí ni o ọ̀nà yìí lọ sí Èrúwà èlò tí ń ṣẹlẹ̀ ń bẹ bá wa nǹkan ṣe sí ẹ̀yin olówó wa ẹ dìde o ẹ̀yin olówó wa ẹ dìde ẹ̀yin àgbààgbà ẹ dìde ẹ̀yin lọ́balọ́ba ẹ dìde o ẹ ṣàánú ẹ má yẹ kí wọ́n pa wá tán o ẹ má yẹ kí wọ́n pa wá tán nǹkan tó ṣẹlẹ̀ abẹ́ Gẹdú lánàá kì í ṣe nǹkan kékeré o àwọn afẹ́tí gbọ́ ní àríbọ̀ a ti ń rí báyìí o a ti ń rí báyìí ẹ bá wa ṣí ẹ Èrúwà Làlátẹ̀ ó ti di woro sí woro báyìí o wàhálà ti ń ṣẹlẹ̀ báyìí o ẹ bá wa àkànṣe gbogbo tẹ́ bá ti rí fídíò ẹ bá wa ṣí ẹ dákun ẹ bá wa ṣí ẹ wá help wa o wàhálà ti ń ṣẹlẹ̀ báyìí o ẹ má yẹ ká sùn ẹ̀yin ọ̀dọ́ ìlú wọn lọ́dọ̀ ló ní ìlú ẹ̀yin ọ̀dọ́ ìlú ẹ dìde o ẹ̀yin ọ̀dọ́ ìlú ẹ dìde o gbogbo ẹ̀yin ọmọ àlè náà tẹ́ ń gbà wọn lálejò tẹ́ ń fọ̀kadà gbé wọn kí pátá ilẹ̀ Làlátẹ̀ àti Èrúwà yóò mú yín o gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ ń pa kíní tẹ́ ẹ̀ sọ síta ilẹ̀ yóò mú yín ọ̀tọ̀ epo mú yóò dé mú yín o gbogbo ẹ̀yin tẹ́ bá lọ́wọ́ nù wàhálà yìí tẹ́ gbà wọ́n lálejò tẹ́ sì mọ̀ pé nǹkan báyìí ṣẹlẹ̀ tẹ́ fẹ́ máa fọ ẹ̀mí wa léwu gbogbo yín pa ìbá àjọmọ̀ ìlú ni ìbá àjọmọ̀ ìlú kọ́ gbogbo yín tẹ́ mọ̀ ń pa kíní yìí ilẹ̀ yóò mú yín o gbogbo yín pátá ilẹ̀ yóò mú yín o mú gbogbo yín tẹ́ mọ̀ pé bandit ti sọ̀rọ̀ àǹdí wa tẹ́ ẹ sọ tẹ́ ẹ fún wa ní information ilẹ̀ yóò mú yín o gbogbo ẹ̀yin schools ẹ dákun ẹ bá wa tọ́jú àwọn ọmọ wa o ẹ kọ́ àwọn ọmọ padà sí ilé torí mi ò mọ nǹkan tí wọ́n ń ṣe ẹ̀sáàmù tí wọ́n fi ṣe ẹ̀sáàmù tó fi lọ lóyìnbó ni a nílùú ń dàrú báyìí ẹ̀rí kankan ṣe school tí nǹkan bá ti ṣe wá báyìí a máa calm a máa jókòó tẹ́tẹ́rẹ́ a máa gbàgbé nǹkan ṣé nígbà tó bá ń pa wá ṣé ọmọ tó bára pa yẹn tó wà lẹ́sẹ̀ kí ayé ọ̀tẹ̀ kan rí yan ṣé ó máa gbàdúrà fún wa ni ẹ dákun torí Ọlọ́run o àwọn olóògùn o àlóògùn àti lóògùn bọ ṣùgbọ́n ìta lè pè náà là ń pè yẹ ẹ dákun torí Ọlọ́run ẹ wá bá wa solution sí
ẹ wá bá wa solution gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ wá bá wa solution sí o ẹ tún jẹ́ kí wọ́n rí wọn mú àwọn rí wọn àwọn yẹn strike lánàá o gbogbo ẹ̀yin tẹ́ jáde pátá gbogbo ẹ̀yin pátá la kó kudos fún lágbára Ọlọ́run Olúwa yóò ní bàjẹ́ gbogbo ẹ̀yin ọdẹ gbogbo ẹ̀yin security ẹ̀yin ọmọ ìlú tẹ́ jáde lágbára Ọlọ́run ìlú yóò ní bàjẹ́ o ṣùgbọ́n gbogbo àwọn tó bá dúró kí ìlú yìí bàjẹ́ pátá gbogbo òṣàlẹ̀ yìí ni ó mú wọn Ọlọ́run ó mú wọn gbogbo ẹ̀yin tẹ́ wà lábẹ́ ìbàjẹ́ ìlú yìí tẹ́ ń gbàlejò ọ̀rẹ́ tẹ́ dẹ̀ bọ́ nítorí owó ìlú yóò mú yín o ilẹ̀ yóò mú yín o ẹ dákun ẹ bá wá solution sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn èkì ò lágbára wọn ò mọ tí wọ́n sá lọ àwọn arúgbó wa ní ò lágbára kò síbi tí wọ́n fẹ́ sá sí ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ ká ẹ wá bá wa sowọ́pọ̀ o wọ́n ti fẹ́ bàlújẹ́ ẹ̀yin ọba ẹ dákun ẹ jẹ́ ká stop ìjà lọ́balọ́ba báyìí ẹ má yẹ káwọn èèyàn wá kú ẹ jẹ́ ká stop ìjà lọ́balọ́ba báyìí ẹ dákun ẹ bá wa kọ̀wé sí gbogbo àwọn Fúlàní ní bòròró ní èyí tó bá ti gbàlejò nú wọn pátápátá ní kẹ́ lẹ́kọ̀ọ́ lórílẹ̀ wa àfẹ́ rí bòròró Fúlàní mọ́ ẹ dákun ẹ bá wa lé wọn. àwọn bandit ti dẹ́lu ó ti rúgbódé o ẹ dákun gbogbo ẹ̀ tẹ́ bá sì ti rí traces nǹkan ẹ jẹ́ ká sáré máa gbogbo ẹ̀ tẹ́ bá ti rí traces nǹkan kan nínú ìlú ẹ dákun ẹ jẹ́ ká sáré máa pa àwọn èèyàn tẹ́ bá ti rẹ́nìkan stranger tẹ́ ẹ̀ rírí láàrin yan ẹ jẹ́ àṣẹ ẹ jẹ́ ká ṣẹ̀ tẹ́ bá ti ráwọn kan nù lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ̀ mọ̀ wọ́n rí ẹ dákun ẹ jẹ́ ká ṣẹ̀ wọ́n ẹ jẹ́ ká náà fojú ká máa kálajú wa báyìí tójú tirẹ̀ làpárò fi ń rà báyìí Yorùbá ti máa ń pè é dákun ẹ jẹ́ ká lajú wa gbogbo nǹkan tó bá ti ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ká máa pass information tó bá ti ṣẹlẹ̀ nísìnyí ẹ jẹ́ ká pa àwọn èèyàn mo rí nǹkan báyìí o so that àwọn èèyàn máa tètè dìde solution lè máa wà tàbá ní ká jókòó tẹ̀tẹ̀rẹ̀ ní rí solution wọ́n máa pa wá tán o bọ̀ tí wọ́n bá jẹ́ jókòó síbẹ̀ yẹn kò ní pẹ́ rọ́ ni ìgbà tí ò tí kọ̀ dílé ẹ̀ kó máa wò pé báyà rọ́ ni pé àìní kó máa fi cash grus ṣó ti gbọ́ kó máa fi cash grus ṣó ti gbàgbé pé ìyá àti bàbá ń bẹ́ ń bí báyìí àbúrò ẹ̀ ń bẹ́ ń bí àti ẹ̀ ń bẹ́ ń bí Ọlọ́run ní jẹ́ ká rógun kú o ẹ bá wa ṣí ẹ dákun a lot is happen now a ti wà nínú ewu báyìí mọ́júmọ́ yìí àwọn èèyàn ò sùn ẹ dákun ẹ jẹ́ ká wá ẹ wá help wa ẹ dákun ẹ bá wa péjọba kó wá help wa èèyàn dẹ ayìnyín o a sọ pé ẹ ṣé o ẹ dákun kèétí tó ẹ jẹ́ ká dìde ká wá help wa gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń dá school lẹ̀ tá ẹ lọ dá school sínú igbó torí owó tí ò sí security tẹ́ ń fi àwọn ọmọ sí danger ẹ̀mí wọn sí danger ẹ dákun ìjọba ẹ dìde o sọ̀rọ̀ àwọn schools tí wọ́n ń dá kínú igbó tí ò sí security tí wọn ò ní nǹkan tí wọ́n máa fi guide àwọn ọmọ ẹ dákun ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká dìde ẹ dákun ẹ jẹ́ ká dìde irú àárọ̀ yìí ní sí ó yẹ ká ti reaction kò yẹ ká rí Fúlàní kankan mọ́ kó tiẹ̀ máa rìn kí lónìí bọ̀ kò sí action kankan ẹ ṣé mi máa dìde tí wọ́n ní kíní kan ló ṣe kíní kan ẹ dákun o ẹ̀yin ọba wa ẹ̀yin ìjọba wa ẹ dákun ẹ dìde o oorun ò ṣe é sùn mọ́ báyìí o a ti fi ìjà burúkú a ti fi jẹ́ kí ogun wọlé sí wa lára ogun ti wọlé báyìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run solution ló kù ẹ jẹ́ ká wá solution ló kù àwa iná lè ṣe sábà tí nǹkan tó jẹ́ strange thing ẹ jẹ́ ká máa sọ ẹ má yẹ ká parọ́ fúnra ẹ má yẹ ká máa boná Ọlọ́run mọ́ra a lot of people tí rí nǹkan tó ń ṣẹlẹ̀ wọn ò dẹ̀ sọ wọ́n ń bò mára ẹ má yẹ ká bò mọ́ra ẹ dákun ẹ bá wa ṣí ẹ dákun kó lè káwọn yẹn lára ohun tó rí ẹ kókàn lára ẹ bá wa ṣí ẹ àwọn schools náà ẹ jẹ́ ẹ bá wa ṣí ẹ dákun torí Ọlọ́run ààbò tó ń péjú ẹ dákun ẹ jẹ́ ká rí ọ̀nà tó ń lo Èrúwà yìí òun ni wàhálà gbogbo ẹ̀yin Èrúwà dé school òdi dé Awójọbí ẹ mọ̀ pé àwọn ọ̀nà yẹn gbára wọn jára wọn ẹ dákun gbogbo ọ̀nà yẹn náà ti ń ṣọṣẹ́ gbogbo ọ̀nà yẹn náà ti ń ṣọṣẹ́ ẹ dákun àwọn ọdẹ wá try wọn ò sùn wọn òwò wọ́n dẹ̀ try àwa tá a lóògùn yìí náà a rí nǹkan tá a ṣe àṣà ń pa àwọn èèyàn ni ẹ dákun
ẹ dákun ẹ̀yin tó yẹ pé làláì lẹ́ ń pè é lákàyè yóò ṣí ẹ dákun ẹ kí lákàyè wá ṣí báyìí o gbogbo ẹ̀yin youth ẹ dákun o ẹ dákun o èrú wà sí làlá tẹ ń fún àmójútó báyìí ó ń fún àmójútó báyìí àti ń sùn tẹ̀tẹ̀rẹ̀ ẹ jẹ́ ká jí o ẹ jẹ́ ká jí o àti ń sùn tẹ̀tẹ̀rẹ̀ ẹ jẹ́ ká jí o wàhálà tí ń bọ̀ báyìí ẹ jẹ́ ká jí ẹ jẹ́ ká jí oorun tá à ń sùn ẹ dìde lójú oorun o a lot is happening ẹ dìde lójú oorun o a lot is happening ẹ dìde lójú oorun o àwa tá a lóògùn náà a ní help tá a lè ṣe a ní àwọn nǹkan kan kéékèèké tá a lè ṣe àwa náà lè fojú sílẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀ àwa náà lè wò kí pé let's be observe ẹja jẹ́ observant gbogbo area wa tó láwọn kan pè wọ́n lálẹ́ àná bí wọ́n ti lóògùn wọn dìde àwọn náà débẹ̀ lánàá bí wọ́n ti lóògùn tó wọ́n dìde wọ́n débẹ̀ ìfẹ́ ìlú la ní àwọn obìnrin tá a lè lọ́gán àdúrà là ń gbà àlè sùn yàrá bójójúmọ́ ṣe pọ́ àlè sùn àlè wo ọlọ́mọ yìí kí ìlú wa bàjẹ́ ìlú wo oníbàjẹ́ àtẹ̀rúwò oníbàjẹ́ o ìbẹ̀rẹ̀ pálápàpọ̀ oníbàjẹ́ o ẹ dákun ẹ jẹ́ ká dìde o ẹ jẹ́ ká dìde o ẹ̀mí wa ń bẹ nú ewu ẹ̀mí àwọn ọmọ wa ń bẹ nú ewu ẹ̀mí àwọn bàbá wa ń bẹ nú ewu ẹ̀mí àwọn ìyá wa gan ń bẹ nú ewu ẹ̀mí àwọn ọ̀rẹ́ wa ń bẹ nú ewu báyìí ẹ dákun ẹ jẹ́ ká wá solution sí gbogbo nǹkan báyìí ò ṣẹlẹ̀ rí èmi ò rí rí o abẹ́gẹ́dù yìí dẹ̀ ni abẹ́gẹ́dù yìí ni I remember when I was secondary school there náà abẹ́gẹ́dù yìí ni gbogbo àwọn tó lẹ̀ sábẹ́ gẹ́dù tí wọ́n bá wa rí nǹkan ṣe sí bóyá ká bá wọn gé gbogbo gẹ́dù yìí kọ́ bá wa gé gẹ́dù yẹn ti gbàbọ̀dé fún wa ibẹ̀ náà ń sá sí abẹ́gẹ́dù ẹ bá wa sọ fún ìjọba àfẹ́rẹ́ abẹ́gẹ́dù yìí kúkú mọ́ tí wọ́n bá ta fún yẹn kọ́ bá wa clear tí wọ́n bá ta abẹ́gẹ́dù yìí fún yẹn kọ́ bá wa clear abẹ́gẹ́dù yìí ti gbàbọ̀dé fún wa ibẹ̀ ni gbọ́gbọ́gbọ́ máa wà ibẹ̀ ni bandit náà wà báyìí kí ló ṣẹlẹ̀ àfẹ́ rí abẹ́gẹ́dù yìí mọ́ kọ́ bá wa gé abẹ́gẹ́dù yìí ti ní wa lára báyìí ibẹ̀ ló ti ń gbàbọ̀dé fẹ́rù àti lọ́látẹ̀ kọ́ bá wa gé abẹ́gẹ́dù yìí àfẹ́ rí abẹ́gẹ́dù mọ́ àfẹ́ gbọ̀ǹkan tí ń jẹ́ abẹ́gẹ́dù tó ń bá ti tà kọ́ bá wa clear kò ní ìdí kó tà kó ṣe bá wa clear ká máa rí lọ níbi tí abẹ́gẹ́dù yẹn dé àti ibi tó bẹ̀rẹ̀ àti ibi tó parí ti ẹyẹ ká máa rí tẹ́ bá dẹ̀ ní ìtà ẹ bá wa clear abẹ́gẹ́dù ẹ bá clear abẹ́gẹ́dù ẹ jọ nítorí Ọlọ́run abẹ́gẹ́dù yìí ó ti ń gba àbọ̀dé ó ti ń fa ewu ẹ jọ tẹ bá ní kòkò yìí ó máa padà kẹni tó tẹ máa mọ̀ ó máa padà kan aláàánú yín ó máa padà kan lóore yín ẹ jọ ẹ bá dìde o ẹ dákun ẹ dìde o nítorí Ọlọ́run ẹ dìde o a lot is happening ẹ dìde o ẹ̀yin olówó ẹ̀yin tẹ́ mọ̀ ọ̀yàn ẹ̀yin mẹ̀kúnnù ẹ dákun ẹ dìde a lot is happening o ọ̀nà èrúwà yìí ṣé ti rí ọ̀nà èrúwà yìí ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ̀bẹ̀ là ń bẹ̀ ẹ dákun ẹ dìde. ó ga o wọ́n ní gọ́ọ̀mẹ̀ntì ló ní ilẹ̀ Nàìjíríà ẹjọ́ ilẹ̀ wo ní ilẹ̀ Nàìjíríà ò nílẹ̀ náà Nàìjíríà kò nílẹ̀ a ní ilẹ̀ kóòtù òjìire Nàìjíríà ò nílẹ̀ o torí pé a ò mọ̀ túmọ̀ Nàìjíríà so ìtumọ̀ Nàìjíríà ló máa determine níbi tílẹ̀ Nàìjíríà wà ogun nílé ogun lóko mo kí gbogbo àwọn ọmọ kóòtù òjìire jákèjádò gbogbo àgbáńlá ayé èmi ọ̀rẹ́ yín náà ní àbíyọ̀ mo dé sórí ìkànnì a kú wíkẹ́ndì a kú sunday ní àti bọ́sọ̀sẹ̀ tuntun akọ́sẹ̀ tuntun wọ́n ní pánìkì ó wà káàkiri wọ́n pánìkì attempted kí lorúkọ ẹ̀ àwọn heavy gunshot rather heavy gunfire káàkiri wọ́n ní làbújá náà ló kọjá gbogbo ẹ̀ ó ń káàkiri àwọn fúlàní militanti náà ni kí ni nǹkan tí wọ́n fẹ́ àwọn kan dìde wọ́n náà fẹ́ yọ Tinubu ni pé wọn ò fẹ́ kí Tinubu wà ní ipò mọ́ ṣé nǹkan gangan tó fẹ́ nìyẹn àlẹ́jì ni ó ṣé nǹkan gangan tó fẹ́ nìyẹn àwọn ọmọ kóòtù òjìrì àwa ni mo wá bá sọ̀rọ̀ lónìí àwa ni mo wá bá sọ̀rọ̀ ṣe rí wọn ò ní nǹkan kan tí wọ́n fẹ́ ju pé wọ́n fẹ́ wá gbalẹ̀ wọ́n fẹ́ islamize ilẹ̀ gbogbo ilẹ̀ Nàìjíríà wọ́n fẹ́ fulanize Nàìjíríà as a whole láti
ìsàlẹ̀ dé òkè pátápátá nǹkan tó fẹ́ ṣe nìyẹn. Ṣé rí gbogbo ẹ̀yin ọba ilẹ̀ kóòtù òjìrè, gbogbo ẹ̀yin politician ilẹ̀ kóòtù òjìrè, gbogbo ẹ̀yin elite ilẹ̀ kóòtù òjìrè, àsìkò tó tí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ní wọ bàtà tẹ́ fi máa sáré. Àsìkò ń bọ̀ tó yẹ pé ẹlòmíì ò ní rántí mú ṣòkòtò tó máa sá eré, because a ti ń sọ ọ̀rọ̀ yìí ọdún karùn-ún rèé, ọdún kẹfà rádà tèmi ti ń sọ lélẹ̀ ìpè ààbò ilẹ̀ kóòtù òjìrè ní kẹ́ mójútó, tí mo joyè atẹnumọ́rọ̀ wọ́n dẹ̀ ní iṣu atẹnumọ́rọ̀ kì í jóná, ṣé lẹ́yìn ò ti wá fẹ́ máa jóná báyìí. Wọ́n ti sọ̀ráǹdì gbogbo ilẹ̀ kóòtù òjìrè, wọ́n ti sọ̀ráǹdì gbogbo àwọn other places náà, bọ̀ èyí tó kàn wá jù gbọ̀ngbọ̀ngbọ̀n òun ni ilẹ̀ kóòtù òjìrè. A ti sọ fún gbogbo àwọn ọmọ kóòtù òjìrè tí wọ́n wà níta kí wọ́n darí wálé, gbogbo ọmọ kóòtù òjìrè tó wà nílẹ̀ Ìgbò, tó wà nílẹ̀ Haúsá, kó padà sílé for now, nítorí pé ẹ̀mí tó bá wà òun ló máa ń ṣe kí ni o, òun ló máa ń dúpẹ́. Tá a bá dẹ̀ tí kú iṣẹ́ ò tí tán, but àwọn èèyàn wá believe pé kò sí kankan, kò sí kankan. A dẹ̀ ń tẹnumọ́ lójoojúmọ́, and àwọn tó pera wọn ní politician, àwọn elite, gbogbo wọn pariwo síta ń sìn nígbà tí presidency ní pé kí gbogbo àwọn ọlọ́pàá kó kúrò lẹ́yìn wọn, kó stand on, kó wà on standby. Ẹ wá ń pariwo àwọn ọmọ kò lè níyàn tí ó sí ọlọ́pàá, tí ó sí army, tí ó sí sójà tó ń ṣọ́ wọn tí wọ́n ń pàkàkùkà, wọn kì í ṣèyàn ni. Àbí orí ohun tí wọ́n fi ṣorí kọ́ lẹ́yìn fi ṣorí ni. Ohun tó fi ṣorí lẹ́yìn náà fi ṣorí, kò sí yàtọ̀, èèyàn ni wọ́n. Ẹ wá ń ké rora, wọ́n ti pa politician kan, ìgbà tí kinní kan, wọ́n wá ṣe àwọn example nínú gbogbo example tó rí ṣe example méjì péré, but ẹ wo gbogbo àwọn aráàlú tí wọ́n ti pa tí kò sí ẹni tó máa protect wọn. Tó bá jẹ́ pé ìlú tí nǹkan ti ń wọ́ọ̀kì ni, wọ́n máa ní àwọn private securities, àwọn ló máa protect wọn. Kò ń ṣe wípé wọ́n máa dá orí apá kan fápá kan sí. Nigeria has been rated all over the world nsìn wípé òun nílùú tó ṣe kí ni o, tó léwu jù fún ọmọ ènìyàn láti gbé, láti wà nínú ẹ̀. Níbo la fẹ́ sá lọ? Àwọn ọmọ kóòtù òjìrè. Number one, wọ́n sọ ní ìsìn pé kí gbogbo àwọn ọ̀dọ́ ní France kí wọ́n lọ múra, kó máa lọ join ní army àti sójà. Wọ́n fẹ́ jagun láti January lọ, from 18 years upward, wọ́n bẹ̀rẹ̀ sí ní register wọn nìyẹn. Ẹ wo Ukraine àti Russia, ẹ wo Hamas àti Israel. Europe gan wọ́n bára wọn pọ̀ lọ́wọ́lọ́wọ́, wọ́n fẹ́ fọ wẹ́lẹ́wẹ́lẹ́, kálukú fẹ́ dá dúró lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní UK, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa pe àgbáyé pé àgbáyé ẹ wá gbà wá o, ẹ gbà wá o, kò sẹ́ni tó máa gbà yín tẹ́ bá dìde kẹ́ gbára yín. Òtítọ́ ọ̀rọ̀ lèmi máa ń sọ, mo ti sọ. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ l'Amẹ́ríkà, àwọn gáàdì ni wọ́n ná àtàkì yẹn. Kò sí ìlú tí wọn ò fẹ́ islamize lágbàáyé nìsín, àfi tó bá jẹ́ pé ẹ ò kí ń gbọ́ ìròyìn bọ́n ṣe ń bá wọn fà á níbí, náà ń bá wọn fà á ní UK, náà ń bá wọn fà á ní Germany. Bọ̀ nítorí pé àwọn ìlú ìdúró tán, àwọn ìlú ìwọ̀n dúró tán, wọ́n sọ fún wọn pé ìlú táwọn lélẹ̀, ìlú ẹ̀sìn kínní làwọn gbé dání, àwọn ò gbà. Ẹ wo ẹni tó dìde ní Italy, olùpẹ̀rẹ̀ lórí olóṣùkà, òun ọ̀tún àwọn olóṣùkà, olórí ẹlẹ́sìn níbẹ̀ tó sọ ọ̀rọ̀, wọ́n gbé wọn after 30 something years, wọ́n gbé padà lọ sí ìlú ẹ̀ ní pé ó kì í ṣe ọmọ bí màwà bàbí jẹ́. Ìdí nìyẹn tá ṣe ń sọ, kò síbi tí ò sógun, ogun wà nínú ilé, ogun wà lóko, ogun wà ń ta, ogun wà lẹ́ńkùlé, kò síbi tí ò ti sí. Ìran aládé ọmọ kóòtù òjìrè ẹ̀làjúlẹ̀ wọ́n sọ̀rọ̀ àǹdí gbogbo igbó ilẹ̀ kóòtù òjìrè, kódà Èkó gan wọ́n wà ń bẹ̀, kódà gan wọ́n tún gbé underground tí wọ́n máa gbà
tó máa gbà rìn nígbà tó yẹ pé ọ̀rùn bá wọn ò mọ ohun tó máa bá. Mo sọ fún wa mo ní strategy ni. Strategy yẹn ni pé wọ́n ò lè attack lẹ́ẹ̀kan náà. Ó fèsì Kwara. Wọ́n continue Kwara yẹn. Àwọn èèyàn ń sá. Gbogbo àwọn tó gbowó security lórí ayélujára ẹ̀yin dàlẹ́ni. Ẹ̀yin dàlẹ́ni. Ẹ dáwó owó àwọn kí ló ń pè wọ́n náà ń gbà yẹn. Mi ìrántí mọ́. À ń sọ ń gbà yẹn pé àsìkò kọ́ leléyìí, ìgbà yìí kọ́ ni, ìgbà tó máa nídìí ẹ̀ ń bọ̀. Empower àwọn youth ní gbogbo àdúgbò kọ̀ọ̀kan káàkiri pariwo akeke. Àwọn local government chairman wà ń bẹ̀ o. Àwọn councillors àdúgbò wà ń bẹ̀ o. Àwọn supervising wọn wà ń bẹ̀. Kí ni nǹkan tí wọ́n ṣe? Wọn ò gbọ́ ń gbà yẹn. Ẹ wo bí wọ́n ṣe sọ Kwara dà lẹ́ni. Wọ́n bọ́ sí Kogi nísìn. Ẹ wo bí tí Kogi ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Tó bá yá wọn kó Kogi wọn tún bọ́ síbòmí. Mo sọ mo ní tí àwa ọmọ kóòtù òjìrì ò bá múra. Ó ń bọ̀ àwọn ládẹ́dẹ́. Wọn kì í dé àwọ̀dé mọ̀. Wọ́n dúró tán fún ni. Tí wọn ò bá múra. Àṣírí tú ẹ̀yin ọmọ kóòtù òjìrì tẹ́ gbé ẹ̀sìn sórí bí háràhárà. Ẹ̀yin lẹ ń ṣàgbọ́dẹ gbà. Mo máa ń sọ lórí ibi màá ní the more you know the less you talk ni. Àmọ́ ẹ bá wa náà ń bẹ̀. Ẹ bá wa ń bẹ̀. Ariwo ò ṣe, ẹnu lásán ò dẹ̀ ṣe, ìgbésẹ̀ ni. Ìyẹn kọjá ló farati. Ẹ̀yin ọmọ kóòtù, ẹ̀yin ayé, ẹ̀yin axi, ẹ̀yin black bra, gbogbo yín àǹkó. Àsìkò tó yẹ kẹ́ dìde tán pé sẹ́, we will protect our fatherland. We will protect ourselves. Kí gbogbo ẹ̀yin olórí kẹ́ jókòó kẹ́ ṣèpàdé pọ̀. Ṣó mọ̀ wípé ìwọ yẹn mo bẹ́ẹ̀ sọ̀rọ̀. O dẹ̀ promise kó máa gbé ìgbésẹ̀. Ẹ ò tí ì ṣe ìgbésẹ̀ o, ìjà ṣì ń lọ láàrin yín o. Tó yẹ kẹ́ kọjú ìjà sáwọn tó wá ń dojú kọ yín, tó ń pa àwọn ìyá yín, tó ń pa àwọn àbúrò yín, tó ń pa àwọn bọ̀dá yín, àwọn bàbá yín. Ara yín lẹ̀ ń dojú kọ, ara ẹ̀fún tó ń fún yín nìyẹn. Ara èdì tí wọ́n ń dì yín nìyẹn. Ẹ lè imagine. Wọ́n wá ń sọ fáwọn ọmọ pé ẹ má gbà o, ẹ má lọ bá wọn ṣe dirty December o, ẹ má lọ bá wọn ṣe dirty December o, kò save o. Ọmọ tí ìyá ẹ bá fẹ́ mú lágídí lọ kó pọlọ́pàá, ẹ̀rẹ́kọ̀ọ́ tán káwọn ọmọ yín. Ẹ̀rẹ́kọ̀ọ́ tán kọ́ wọn. Ogun nílé ogun lóko, ẹ̀yin ọmọ kóòtù òjìrè, ẹ wake up o. Elédùmarè á ṣẹ́gun fún wa. Àfi táwa náà bá dìde tá bá gbégbèsè torí ó ti ṣẹ́gun fún wa. Ó ti fún wa ní gbogbo ọ̀nà tá máa fi ṣẹ́gun. Ogun nílé ogun lóko. Being born in Nigeria is already death sentence. So nobody can scare me with death sentence. The moment you are born in this country, you have been sentenced to death, either by default or by accident. Being unable to eat, feed, have a roof over your head, and not be able to send your children to school, not to be able to live secure life, that is life imprisonment, in case you don't know. Wetin you dey wait for? If you never subscribe to Arole Baba 1010 Media and TV, you dey miss street gist.